Nipa oni ayano. According na so man aduane. Wadi dia wie no ansa. No akansa chini mu. Sikia si eduka yo. Mekasa maybe. Me din intima koma Mr. Siki. No kachem say a free neko. Remnant mada una oye abranti ya wasiso. Una ese ope niamagu. Tiampa in fact me di no boshe no so. Ntinesi kikwa me ni bibia me de beda na se. Osanfonsa no we Security edu bema Osanfonsa no wampa Mosby TV GH When
What did you mean answer? No, I can't say Chinimu. Sikia see a dukayo. Sister Charity, we have your offer. Siki, give me a come on, Sister Charity. Let me see for me in your baby. We will be around your field. If you understand it, I didn't pay. I just say, got to finish answer. I said, anybody actually, and maybe my mama won't come here. Maybe my mama won't come
Afrani Bema Nana Fianco Hene Afi Oni Nana Sama Hene and Afi Ayukufua Mutidrimu Ejumi Ekomamu Afi Oberman Ponsa Berman Ponsa Ena Miami Yonko Bunti Umunyina waha Nana Berehine Yaswaha Many cities do diagram action Namekasa maybe Intima Koma Mr. Siki Look at him say a free neko and remnant to Mada una ye a brandy I was his una say Ope and Yamagu the Ampa in fact Medina Boshan also Tinesi Kikwa Mini Bibia, Mini Bedanasi. Indasi.
na mansa yedeni Sutia beti dia mansa sukumano ena di ofia modi na no akame o ebo na mansa yedeni Osanfonsa no we Sikia sie du bema Osanfonsa no wampa Asutia mi di drama sansu kumano Enadi ofia modi na no akame o Ebo na mansa yedeni Osanfonsa no we Sikia sie du bema Osanfonsa no wampa Esufa sujarinia Opina inuti Yeso mwa Yanini peya Yake Asutu abi de dia ma sansu kumano ena do ofia modi na do akame ebo na mansa yedeni Osanfonsa no we Sikia sie du beme Osanfonsa no wampa Nana ya Ena di kokori Esufa sujarinia Ubine inuti Yeso mwa Yanini peya Ana wo ana sabe Nana don pia ire asijom de chiri ya wai Nana don pia ire asijom Nana do just sabo atachiro no pia Ja Isi no Osanfonsa no we Sikia sie du beme Osanfonsa no wampa Osanfonsa no we Sikia sie du bema Osanfonsa no wampa Esufa sujarinia Ubine inuti Yeso mwa Yanini peya Dr. Thompson Sabrina Meshesha Udo Eji privia Sabrina Meshesha Udo Eyo donkwa Sabrina Meshesha Udo Sabrina Meshesha Udo Eyo donkwa Sabrina Meshesha Udo Eji privia Sabrina Meshesha Udo Entiasenkwa Sabrina Meshesha Udo Onitiasekeka Sabrina Meshesha Udo Eyo donkwa Sabrina Meshesha Udo Eji privia Sabrina Meshesha Udo Kuse, social
Ẹnu ọjà sàpọ̀. Wọ́n ní bí ọ̀sẹ̀. Ọkùnrin ọmọ nsá. Bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ kọ́ Ọ̀sán sáà ìrẹ̀ ọ̀pẹ̀ mpa. Dr. Thompson, ẹlẹ́ni kò pẹ̀lú ọyẹ́ bá. Bíyà. The famous Dr. Thompson. Àkókò yìí rẹ̀ fún ìgbà. Mi sọ ọ́nù yìí náà ẹ̀sìn jù. Nínú ọba àwọn yìí náà mú rẹ̀ jù. Bíyà. Hey, owó dídán bẹ́ kọ́. Ìfìsẹ́ ọdún máa pẹ́ ìpàdé bí mo owó fà mọ́. Owó kò mọ bá jẹ jàǹbá. Òbí pàpà ní owó dínà kúrẹ́. Ọkùnrin máa ń sá. Sẹ́nu ọkọ̀ fóònù máa bọ̀ ya fọ́ kúrakúrakúrakúra. Hey, owó dídán bẹ́ kọ́. Ìfìsẹ́ ọdún máa pẹ́ ìpàdé mo owó fà mọ́. Owó kò mọ bá jẹ jàǹbá. Òbí pàpà ní owó dínà kúrẹ́. Ọkùnrin máa ń sá. Sẹ́nu ọkọ̀ fóònù máa bọ̀ ya fọ́ kúrakúrakúra. Kúsẹ́kúsẹ́. Sọ́sí ẹsẹ̀ wọn kọjá mi dé nàmi jàmá sí. Ọ̀rọ̀ ẹ̀wù ní ibà. Ọkùnrin ọmọ nsá. Bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ kọ́ sáà kọ́. Kúsẹ́ 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 kúsẹ́. Kúsẹ́. Sọ́sí ẹsẹ̀ wọn kọjá mi dé nàmi jàmá sí. Ìbọn ní bí ẹsẹ̀. Ọkùnrin ọmọ nsá. Bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ kọ́ sáà kọ́. Anákòkò yẹn ń tẹ́ mi. Bẹ́ẹ̀ máa kókò ní. Wọ́n ní Dr. Thompson. Ìdí ẹ̀kọ́ máa mọ̀. Ọ̀bẹ máa bẹ kọ́ kakọ́. Kúsẹ́ kúsẹ́. Òkúrafọ́ ọmọ kúrọ̀. Ọ̀bẹ bí ọ̀sùn wọn ní ní tunu ẹ̀ẹ́dùnmá. Adwuma no bɛyɛ no owu afɔ bɛmɛ yɛ ɛdwɔbɛ ɔbɛ kurafɛ ɔsɛne dade nyinaa no basa o ɛbi ana small ka ne sɛ natade awerɛwo akɔda baabi ɔkoroma sa obi dɔfo bi akɔ akɔda baabi basa The king. Nana de bọ́ọ̀nù nànà nọ. Yóò nà pèsè ẹni ṣe. Òfurì. Bíyà. Àsọ̀njà sàǹtìmọ̀ sọ bíyà. Ẹlẹ́jẹ̀ ọ̀bẹ̀ bá bíyà. ajanka mo bro anti man say me mo bro ɛna kɔda baabi basa maame maame tete nyanka anti man sase ne maame sɛ wakɔda baabi basa ne onie wonie yɔsɛ wonie yɛkuna wonie ɔbɛni ma sɛ ɔbɛdi ɔde kɔda baabi basa mama me tete nyanka nɛ anti man sa ne maame sɛ wakɔda baabi basa ne onie wonie yɔsɛ wonie yɛkuna wonie ɔbɛni ma sɛ ɔbɛdi ɔde kɔda baabi basa mama me tete nyanka anti man sa ne maame sɛ wakɔda baabi basa kɔsɛ sɔsɛ sɛ bɛkɔda bi de nyanka ma se ɔbrɛwo nipa Ọkùnrin ọmọ nsá. Bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ kọ́ sáà kọ́. kúsẹ́. Sọ́sí ẹsẹ̀ wọn kọjá mi dé nàmi jàmá sí. Wọ́n ní bí ẹsẹ̀. Ọkùnrin ọmọ nsá. Bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ kọ́ sáà kọ́. Kúsẹ́. Sọ́sí ẹsẹ̀ wọn kọjá mi dé nàmi jàmá sí. Àpáǹkọ̀ ẹ̀yìn ẹ̀yìn. Ọkùnrin ọmọ nsá. Bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ kọ́ sáà kọ́. Kúsẹ́. Mi ní bẹ̀ẹ̀bì àmì wúra ká. Mr. Doctor. Nàbìrì ọdún wa.
for Mama Story. Bidi baby abe umata. Sasa krome. Ewu baby abosiemi. Ikani na riemu Osi baby na ni bekano na di way ni fie oh baby amusi amo Apasa sakroma Oni na oni eja Ikani na riemu Osi baby na ni bekano no di way ni fie oh baby amusi amo me Sasa krome. Bidi baby abe umata. Sasa krome. Ewu baby amosiemi. Jeremy, what did I say? And I'm going to hear a piano at the share. I pay you. And I must say, never remember. And I say, Piao, I got a hearing. Yajima Sanetia Yanina Profo Cross Atoda baby a better pop One thing, and yes, I be any down here. Yajimenti na mana basa Sansa krome Yanina you baby amusi Apendu fire threat You could do baby You just so well Yenya just wonder Yenina you baby amusi I want to fire break You could do baby Yenya so well Neswiti Yenya just well you baby, I'm saying Sasa krome. Bidi baby abe umata. Sasa krome. Sasa krome. Ewu baby amosiemi. Sasa krome. Sasa krome. Bidi baby abe umata. Sasa krome. Abrante amachi dede and I was here no